Hello, hello, hello. Ẹ̀yin èèyàn wa, a kú ìtẹ́tí sí wa. A kú etí ìgbọ́. Ẹ ṣé gan ni. Ààbò Ọlọ́run á dájú lórí gbogbo wa. Gbogbo ète Sátánì kò ní ṣẹ mọ́ wa lára lórúkọ Jésù Kristi Olúwa wa. Amen. Nǹkan bẹ nípa celebration Naomi coming back sí ààfin ní on the 29th. Wọ́n ní the blind seer ó wá sáàfin. Wọ́n ló dé sí ààfin bíbà. Bàbá yẹn, kábíyèsí ti lò rí fún ọdún kẹta sẹ́yìn. Wọ́n ló ti wá sáàfin, ó ti wá rí. Kábíyèsí dẹ̀ rèé, ó ti ríran sí kábíyèsí lórí rẹpẹtẹ. At the end of the day, wọ́n ní ìjọ yẹn pé kábíyèsí ò dá lóhùn. Kábíyèsí sọ pé irọ́ ni, ó rí mẹ́wàá. Wọ́n ló sọ fún kábíyèsí pé ìyàwó ẹ̀ Queen Naomi kó lọ dá padà. Ní nǹkan bí ọdún mẹ́ta sẹ́yìn tí Naomi ṣẹ̀ṣẹ̀ lọ pé kó dá padà. Pé kábíyèsí ní kíni, òun ò dá padà o. Naomi disgrace òun. Naomi ṣe gbá, Naomi ṣàwo. Pé Naomi tó lọ disgrace òun ní internet. Naomi tó jẹ́ kí òun ní broken heart and kíní kan ìgbádàkodo pé títorí ẹ̀ òun máa ṣe ṣégè fún. Kábíyèsí ẹ̀ wọ́n ní sí àsọ fún kábíyèsí pé ṣégè mélòó ló fẹ́ ṣe fún. Ọ̀rọ̀ tí mo fẹ́ sọ fún ẹ lénìí títí ni òkú wàá ìrántí o. Wàá rántí pé mo sọ̀rọ̀ báyìí fún ẹ. Wọ́n ní kábíyèsí ò gbàgbọ́. Ṣọ́ra àwọn tó lọ kójọ tó sọ pé o fẹ́ kójọ àwọn ìyàwó tó fẹ́ pé wọ́n á ṣe ṣégè mẹ́wàá fún ẹ. Wọ́n kábíyèsí pé ó ti àwọn eléyìí máa fún òun ní confidence torí Naomi ti break heart o. Àwọn eléyìí ti fún òun ní ọkàn tútù, ọkàn tó dáa kíní kan. Wọ́n ti múnú wọn dùn. Wọ́n ní okay. Wọ́n ní sí pé bàbá yẹn dẹ̀ lọ. Afọ́jú ni o. Wọ́n ní bàbá yẹn ò ríran rárá. Bó ṣe lọ nìyẹn láti nǹkan bí 2 years. Wọ́n ní bẹ̀tẹ̀ ọdún kẹta pé ó lè enjoy fún 2 years. Pé ọdún kẹta yẹn pé ó máa wá ìyàwó ẹ̀ káàkiri. Wọ́n ní sí àyẹn sọ fún pé kábíyèsí ò gbọ́ gẹ́gẹ́ bá ṣe gbọ́, gẹ́gẹ́ bí ọ̀rọ̀ ṣe ń lọ bá ṣe gbọ́ ní internet space. Wọ́n ní bàbá yẹn wá sọ fún kábíyèsí pé ọdún kẹta ó máa wá ìyàwó ẹ̀. Ó nígbà tán bá bẹ̀rẹ̀ pé wàhálà tiwọn ó máa ju ti Sátánì o. Pé kí kábíyèsí ó máa lọ mú ìyàwó ẹ̀ wá. Wọ́n ní ẹni tí Ọlọ́run kọ fún ẹ látòde ọ̀run wá, òun ló ti jẹ́ kó lọ pé kó dá padà. Wọ́n ní before you know títí dìsí ní kíní yẹn ṣẹ̀ṣẹ̀ wá yọ. Àsọtẹ́lẹ̀ tí bàbá yẹn ti sọ fún kábíyèsí láti ọdún kẹta sẹ́yìn, wọ́n ní kíní yẹn ṣẹ̀ṣẹ̀ wá ń yọ jáde ńsìn. Now, lọ́ba ni kábíyèsí wá Naomi lọ báyìí o. Ó ti wá Naomi lọ. Ó wá sọ fún Naomi pé ó wá lọ bá Naomi pé báyìí káṣá báyìí káwọ́ òdi o. Therefore pé kí Naomi padà sáàfin. Torí ìgbà yẹn àwọn eléyìí ti fẹ́ ṣe mẹ́wàá fún. Láì fọ̀rọ̀ gùn, wọ́n ní àwọn eléyìí wọ́n kàn bẹ̀rẹ̀ sí ní ba gbogbo ọ̀rọ̀ wá ba fire. Wọ́n bẹ̀rẹ̀ sí ní bá kábíyèsí sọ oríṣiríṣi. Bí kábíyèsí ṣe wá sọ fún bọ̀bọ́ yẹn pé kó má bínú. Wọ́n ló lọ gbé síà padà. Pé kí síà máa bọ̀. Pé gbogbo nǹkan tó ṣe ó sọ ní ọdún mélòó sẹ́yìn pé gbogbo ẹ̀ ti bẹ̀rẹ̀ sí ní come to pass. Pé therefore Naomi òun fẹ́ ṣe àṣeyẹgẹ fún òun àti Naomi. Òun fẹ́ dá Naomi padà sáàfin gẹ́gẹ́ bí nǹkan tí ó sọ pé òun fẹ́ kó ṣì ṣojú bàbá yẹn. Òun fẹ́ kó ṣe gbogbo ẹ̀ kó ṣàwò. Wọ́n ní bàbá yẹn wá rẹ́rìn-ín. Ó ní kábíyèsí ọ̀rọ̀ tó ń sọ fún ẹjọ́ kìíní àná ṣé ó ti wá jẹ́ òótọ́ àbí kò jẹ́ òótọ́ torí ó sọ fún òun ó lé òun jọ́ yẹn.
wọ́n ní kábíyèsí bẹ̀rẹ̀ sí ní bẹ bàbá yẹn pé kó jọ nítorí Ọlọ́run nǹkan tójú òun rí gẹ́gẹ́ bí bàbá yẹn ṣe sọ kójú òun rí o. Ọlọ́run ló ní bàbá afọ́jú ò tí ì kú o, bàbá yẹn yìí wà láyé o. Wọ́n ní bàbá yẹn wá sọ pé sórí mọ́jú ritual tó fẹ́ dá ìyàwó ẹ̀ padà. Ó lóun wà àárín méjì bèbè àwọn òṣòròǹgà. Wọ́n ti dáná káàkiri pé kì í ṣe àwọn ìyàwó ẹ̀ nìkan o, kì í ṣe àwọn olórí yẹn nìkan, pé gbogbo àfọwọ́sowọ́pọ̀ gbogbo àwọn agent of devil tó ń fẹ́ kí on the 29 yẹn kó wá sí ìmúṣẹ. Pé wọ́n pọ̀ gidi gan. Pé òun fẹ́ pé tó wá pé kóun bá sọ fún kábíyèsí pé kó má ì tí ì ṣe ń sìn. Pé ṣùgbọ́n kábíyèsí ní òun mà ti dájọ́, òun ti fi lé pọn tí òun ti fọ̀nà lórúkà, òun mà ti sọ fún gbogbo èèyàn. Wọ́n ní pé bàbá yẹn wá sọ pé ṣùgbọ́n a gbọ́dọ̀ kọ́kọ́ lọ akátá lọ́nà ká tó fàbọ̀ fún adìẹ. Pé ṣùgbọ́n tóun bá ní kó má ṣe ń sìn pé ó máa dàbí pé bẹ́ẹ̀ ti tán ṣe kú o. Pé tí kábíyèsí pé kó wá bẹ̀rẹ̀ sí ní máa ṣe ètùtù báyìí. Kó bẹ̀rẹ̀ sí ní máa ṣe ètùtù káàkiri. Kó pèsè kó ṣe ètùtù before that day. Torí àwọn tó dúró gbágbágbá pé wọ́n fẹ́ kí ọjọ́ yẹn kó wáyé. Pé wọ́n pọ̀ bí ilẹ̀ bí ẹní. Pé kábíyèsí kò mọ bó ṣe ń lọ. Pé kóun àti Naomi kan bẹ̀rẹ̀ kíní kan àdúrà ọ̀pọ̀lọpọ̀ sacrifice ọ̀pọ̀lọpọ̀ àdúrà. Mo mọ̀ pé nǹkan tí bàbá sí àyẹn nǹkan tó rí òun ló ń sọ. Mo mọ̀ pé bẹ́ẹ̀ ni ó rí bẹ́ẹ̀ tí lágbára ẹ̀jẹ̀ Jésù kò lè rí bẹ́ẹ̀. Ọlọ́run ọba ìyanu. Ọba mi ń bẹ síbẹ̀ kò padà lẹ́yìn Naomi. Ọba mi tó gbé níjà ẹrú òbò níjà níbo náà ti fi tagbára Ọlọ́run sí. Agbára èṣù dà níbi tí Jésù gbé ń jọba. Agbára ọ̀tá dà kò sí o, ó ti wó wómúwómú lágbára Kristi. Mo mọ̀ pé Naomi wọ́n ti fáyà àdúrà, wọ́n ti ń gba kíní kan àdúrà. Naomi bó jẹ́ ìṣọ́ òru títí tó ti àtàwẹ̀ àtàdúrà títí di ọjọ́ náà. Mo mọ̀ pé Ọlọ́run ti ṣẹ́gun. Bẹ́ẹ̀ ni Bíbélì ti sọ fún wa. Ó ní àwa yóò rí ogun, àwa yóò rí ìpọ́njú láyé pé ṣùgbọ́n kí a tújú ká òun ti ṣẹ́gun ayé. Gbogbo tí bàbá sí àárín ó sọ bẹ́ẹ̀ lóòótọ́. Ṣùgbọ́n ìṣẹ́gun ń bẹ lọ́wọ́ Ọlọ́run. Ẹni bá ní kò ṣeé ṣe ẹ̀yìn ẹ̀ ló ti máa ṣe. Wọ́n máa gbé dè ni. Ẹ jẹ́ wá sọ experience kan fún yín, ìrírí kan tí mo rí. Lady yẹn, lady tí ẹ̀kọ́ ọmọdé ni, ó ṣẹ̀ṣẹ̀ fẹ́ marry. So, ìyá àti bàbá ẹ̀ ti kú. Ọmọ yẹn dẹ̀ fẹ́ lọ sí wá jẹ́ ọmọ Benue ni. Ó wá jẹ́ pé ìjọ́ tó fẹ́ ṣe wedding, wọ́n ní kán wá sí ìlú àwọn ẹbí bàbá ẹ̀ ní kán wá ṣe nílùú. Tó bá pẹ́ bí ọmọ yẹn, bàbá àti ìyá ẹ̀ wà láyé, wọ́n ò ní lọ sí ìlú wọn. Torí wọ́n ní ìlú wọn gbóná gan. Pé àwọn tó wà níbẹ̀ wọ́n dúró de ìṣerere family bàbá àti àwọn tó pa bàbá àti ìyá ẹ̀. Wọ́n ní wọ́n tún dúró pé ibi táwọn ọmọ yẹn máa fẹ́ gbà pé àwọn á rí. Ogun tán gbé ti ìyá àti bàbá wọ́n tún fẹ́ gbé ti àwọn ọmọ. Sọ́mọ yìí dẹ̀ gbọ̀jẹ́ nìkan tó wà nínú Ọlọ́run. Ọmọ yẹn gba kíní kan àdúrà àwọn mountain of fire, àwọn fire. Ẹ mọ̀ pé tí wọ́n die ní àdúrà wọn ní mountain of fire. Bọ́mọ yẹn bó ṣe dájọ́ wedding nílùú. Èyí tó jẹ́ àbúrò bàbá ẹ̀ tó jẹ́ pé last born tó fẹ́ jogún gbogbo nǹkan tí bàbá ọmọ yẹn ṣe sílẹ̀, òun ló fẹ́ jogún ẹ̀. Obìnrin dẹ̀ lọ́mọ o, wọ́n ní ọkùnrin kan. Nǹkan bẹ̀rẹ̀ torí máa sọ pé story yẹn. Kì í ṣe pé bóyá story kìíní ni o, kì í ṣe pé kì í ṣe fáfá story o. Story tí mo mọ̀ ní gidi gan tí mo fojú rí tí mo dẹ̀ mọ̀ nǹkan tó ń ṣẹlẹ̀. Nǹkan tó ṣẹlẹ̀ ni mo sọ fún wa báyìí. Bọ́mọ yẹn ṣàṣe lọ sí wọ́n àtọkọ ẹ̀ mountain of fire lọ́kọ ẹ̀, ìyàwó ẹ̀ gbogbo wọ́n ti set a prayer pé ìjọ yẹn àwọn máa wo nǹkan tí ó fẹ́ ṣẹlẹ̀.
kò sí nǹkan tó ń bọ̀ lókè tí ilé ò gbà. Wọ́n ti fàdúrà ba gbogbo agbára òkùnkùn, agbára èyí tó ń fò all forces on the earth and everything, gbogbo ẹ̀ pátápátá wọ́n ti bàjẹ́. Wọ́n débi tán. Wọ́n wá ní ẹni tó sọ fún àwọn pé tó lérí pé wọn ò gbọdọ̀ wá ṣe wedding yẹn nílùú, pé nǹkan tó ju bàbá ọmọ yẹn rí, àwọn náà máa rí. Wọn ò fẹ́ káwọn ọmọ náà ṣe rere, wọn ò fẹ́ kí bàbá wọn ṣe rere, torí ó fẹ́ jogún bàbá ọmọ yẹn. Okay. Báwọn ọmọ yẹn ṣe, gbogbo prophecy yẹn ti jáde. Wọ́n bá bẹ̀rẹ̀, wọ́n ṣe prayer bí gbogbo wọn ṣe wá dé ilé nìyẹn. Àwọn prayer warrior náà wà ńbẹ̀, wọ́n dán gbogbo wọn. Wọ́n ti gbàdúrà, wọ́n ti gbàdúrà síwájú àdúrà. Bọ́n ṣe débẹ̀ báyìí tán fẹ́ ṣe wedding. Wọ́n ti kìkì ọ̀rọ̀ kan náà sọ. Wọ́n lẹ́ni tó bá sọ pé kò ní ṣe é ṣe, pé ó máa dúró dè wọ́n láti gbógun tì wọ́n. Ẹni tó fẹ́ gbógun yìí, tó ń gbógun yìí lọ́wọ́lọ́wọ́, ẹni tó fẹ́ gbógun tì wọ́n, kán débẹ̀ kó má sí ibi tán ti fẹ́ ṣe nǹkan yẹn. K'Ọlọ́run kó fi pamọ́. Ọlọ́run kó parẹ́ nǹkan tó bá wọn Ọlọ́run ni k'Ọlọ́run fún tọ̀hún ṣe. Ṣùgbọ́n kò ní present níjọ́ wedding yẹn. Ṣé ẹ mọ̀ pé wọ́n fẹ́ ṣe wedding níjọ́ Saturday? Ìjọ́ Friday tó fẹ́ ṣe wedding yẹn, ọlọ́pàá ti mú ẹni ibi yẹn, ọlọ́pàá ti mú, wọ́n ti lọ gbé pamọ́. Wọ́n ṣe wedding ní Friday. Yes, wọ́n ṣe wedding ní Saturday. Wọ́n lọ sí Thanksgiving ní Sunday. Ó wá di ìgbà táwọn ẹni ẹlẹ́ni ti wá múra tán ti lọ. Wọ́n ṣẹ̀ṣẹ̀ wá release ẹ̀ ní ìrọ̀lẹ́ ní Monday. Ìyẹn oníṣẹ́ ibi. Ṣé ẹ mọ̀ ṣó ṣẹ̀yìn àbó ṣojú ẹ̀? Ó ṣẹ̀yìn ẹ̀ náà. Ẹni ibi bọ́n ṣe máa ń ṣe wọ́n nìyẹn. B'Ọlọ́run ṣe máa ń ṣe wọ́n mọ́ṣẹ́ ni. Kò witness wedding tó sọ pé ojú òun máa rí kinní kan. Ẹlòmíì ló gbà ṣe ẹ̀ ṣe. Òun tó jẹ́ ọmọ bàbá, ọmọ ìyá, ọmọ bàbá ọmọ tó fẹ́ ṣe nǹkan. Ọlọ́run wá gbé pamọ́. Ó mú kúrò, ó mú oníṣẹ́ ibi yàgò kúrò lọ́nà fún un. Wọ́n ti mọ́lé ni. Kò ṣáà kú o, kó tiẹ̀ dúpẹ́ pé ó kú. Tó bá pé ó kú, ṣé ẹ mọ̀ pé kinní yẹn ò ní ṣe é ṣe? Wọ́n máa ní kò lè ṣe é ṣe o, torí kinní kankan yẹn. Wọ́n ti jọ́ tán sọ pé àwọn fẹ́ ṣe nǹkan, wọ́n dẹ̀ ṣe. Ọlọ́run kó wá mú kúrò lọ gbé pamọ́. Pé ìwọ tó fẹ́ disturb ní ọjọ́ yẹn, o ò ní witness ẹ̀. So bọ́rọ̀ Naomi àti kábíyèsí àti àwọn tó ń gbógun tì í, tó sọ pé ọjọ́ 29 yẹn ò ní ṣe é ṣe, ó ti ṣe é ṣe náà. Ọlọ́run ti dá wọn láre, Ọlọ́run ti ṣe àṣeyọrí, ọjọ́ ó ti ṣàṣeparí. Wọ́n ní bàbá sí àyẹn wá sọ pé kó wọ́n gbé ogun, pé wọ́n sọ pé ogun tán ti ń gbé tipẹ́. Òun ni sí àyẹn wá ṣẹ̀ṣẹ̀ rí nsìn. Torí ọmọ pé wọ́n ti conquer wọ́n ti ṣẹ́ gbogbo ogun àdúrótì yẹn tipẹ́tipẹ́. Ogun tán ti ṣe tẹ́lẹ̀ tán sọ pé tán ní kò ní ṣojú wọn, kò ní ṣe, wọ́n ti ń gbé. Ọlọ́run ti ń bá conquer gbogbo, ó ti conquer. Ẹni tó bá sọ pé kò ní ṣe é ṣe, òun ló máa nà pápá bọ̀rọ̀. Ọlọ́run máa rán iṣẹ́ tí ò ní padà mọ́ títí láì. Wọ́n máa gbé wọn pamọ́. Gbogbo wọn, ìbájẹ́ ọmọdé, ìbájẹ́ àgbà, ìbájẹ́ ọkùnrin, ìbájẹ́ obìnrin, ìbájẹ́ association of evil people. Gbogbo àfọwọ́sowọ́pọ̀ ibikíbi tó bá wà, Ọlọ́run àyànà á dáná sun wọ́n. Á jó wọn, á yàgò fún Naomi àti kábíyèsí. Wọ́n á sì ṣe nǹkan tó fẹ́ ṣe láṣeyanjú. Ẹ wo àtìgbà tó ti gbógun. Pé kò ní ṣe é ṣe, kò ní ṣe é ṣe. Hallelujah tó jẹ́ t'Ọlọ́run. Ṣebí Ashley wọ́n ti gbé yẹn pamọ́ látijọ́ yìí. Wọ́n ló máa lo ọ̀sẹ̀ kan. Kó tó tún dé, bóyá tó bá tiẹ̀ dé tó bá tún ta fẹ́lẹ́fẹ́lẹ́, Ọlọ́run á tún lọ gbé wọn pamọ́. Mary yẹn kò dákan mọ́.